Amida. Tani Satani. Kí ló jẹ́ bẹ́ẹ̀? Ṣé ilé ẹ̀kọ́ bísí ilé ẹ̀kọ́ ayélujára ilé ẹ̀kọ́ bábà fún wa? Ilé ẹ̀dá bá fún mi lọ́wọ́ máa ń lẹ̀. Ó wà lẹ́bi yẹ̀pẹ̀. Ọ̀rẹ́. Ẹ̀gbọ́n mọ̀ fún ẹ lẹ́ni o. Ní kí bi yẹ̀pẹ̀. Ẹ̀gbọ́n mọ̀ fún ẹ ó dé jì o. Ní bàbá. Tó bá jẹ́ pé ìyàwó ń kú ẹ ló bí ẹ kẹ́gbà yẹn kọ́ mi. Ó wà lẹ̀. Ìyá àgbàgbọ́ ló máa lẹ́yìn. Ẹ̀mí mímọ́ máa ṣeun o. Ọlọ́run ló ní kẹ́mi mímọ́ ti fún mi lára kí n tó kú òǹlé. Ló ní ìdíra dání. Mi ò bá má rí bọ́dì mi gbé. Àwọn olóṣù lórí burúkú wọn sá lọ. Ọlọ́run ló ní kí n dira. Mo dá gbé bọ́dì mi tán. Àwọn aṣèrè dédé. Wọ́n àmọ̀ fojú lásán ṣe é fún Jésù àyè tá a wà yìí. Ẹ yí padà! Ìjọba òrùkù.